Ṣé democracy lèyí? Ṣé democracy lèyí o? Ebi ń para ìlú. Ṣé democracy lèyí? Democracy dé democracy lèyí. Ṣé democracy lèyí o? Ebi ń para ìlú. Ṣé democracy lèyí? Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wọ́n wà nílé lóko àti lẹ́yìn odi níbi gbogbo tẹ́ bá ti ń wò wá. Ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa. Mo ní fídíò kan tó fẹ́ play fún wa. Mo fẹ́ kí aṣọ wa balẹ̀ ká jọ gbọ́ fídíò yẹn. Fídíò tó fẹ́ play fún wa yìí, fídíò ibi tí bàbá wa Tinubu gangan Jagaba himself tó nǹkan ti fẹ́ náà sọ pé ìran Yorùbá àwọn ọmọ Odùduwà abọ́rọ̀ dá dúró. Mo fẹ́ kí a jọ gbọ́ torí gbogbo ẹ̀yin máa lè tẹ́yìn sọ wípé gbogbo ariwo tá à ń pa ká dákẹ́ pé Nàìjíríà ò lè pín láéláé. Àwa ń sọ pé Nàìjíríà ò pín. Nàìjíríà ò pín torí ìlú yẹn kì í ṣe ìlú tí a lè gbé mọ́. Ẹ wo àwa tó tìyàn wá jẹ látàyè bàbá Awólọ́wọ̀ ni wọ́n tìyàn wá jẹ bọ̀. Nígbà tó tún wá kan ayé MK Abiola wọ́n tìyàn wá jẹ. Ìbò tó dáa jù ní gbogbo Nàìjíríà ìbò MK Abiola ni. Àwọn bá ní wọ́n dìbò yẹn tó ń kọ́ tí MK Abiola wọlé ń kọ́ àwọn Haúsá yìí náà àwọn tó dìtẹ̀ wọn ò tó gbéjọba lẹ̀ fún wa o. Àsìkò yẹn gẹ́gẹ́ ní Jagaba èmi ló kàn tẹ́ ń wò bóyá òun náà wá ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ fún yín tó débẹ̀ ní ìsìnkú sí ẹ̀ka fún yín o. Òun náà jáde ńgbà náà lọ́hùn ó pariwo wípé ṣé democracy lèyí? Ṣé democracy lèyí o? Ebi ń para ìlú, wọ́n ń pa wá, wọ́n ń jí wa gbé. Ẹ wá sọ pé democracy Nàìjíríà democracy yóò mẹ́jẹ̀ ká tara wa o. Kí tó máa bá ọ̀rọ̀ mi lọ mo fẹ́ kí a jọ wo fídíò yẹn ṣẹ́ni gbọ́ ẹ máa bá wa ká lọ. Your courage, your support, our race and every other one will have been slain perpetually. We thank you for that. But the question is, and the point is today, that without June 12th, none of us will be governor and the president will not have been president. We will not have been able to have the democracy that we have today. We thank God for you, for me, and for others. Today is very, very important. I share the pride, the honor, and your sorrows with you. If Abiola were to be alive today, it would be a different story. We know the priceless number of students in those who sacrifice their life. We are saying, I am one of those who are making the promise to you. We will immortalize them and they are materials, and we will not forget them.
dictatorship. You put us there. It cannot. There's no way. You are being in trouble. There's no way a magician can come as the governor or anybody can change 3 years over 12 months. No, it's not possible. We are trying every means possible to create jobs, to make sure that our students will not graduate and be wandering the street. They deserve a better condition, they deserve better situation. We will do it. I am making you that commitment, but you have to be patient. If you can tell me, any governor in this country, including the federal government, who has created 16,000 jobs in 1 year. I did. I know it's not enough. I did. ẹ̀yin wa tẹ́lẹ̀ wò wá ẹ káàbọ̀ padà sórí ètò. Mo lérò pé ẹ fi etí ara yín gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Jagaban ọmọlódódẹ tí wọ́n sọ nínú rally yẹn. Mega rally June 12 ya 2000 ní o ní mo pè fún wa yẹn o. Àwọn náà ti fẹ́ni ara wọn sọ́rí pé ilẹ̀ Yorùbá ọbọ̀lọ̀ gba ìtúsílẹ̀, ilẹ̀ Ìgbò ọbọ̀lọ̀ gba ìtúsílẹ̀. Mo lérò pé gbogbo ẹ̀ ni ẹ fetí ara yín gbọ́ nínú fídíò náà. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ Odùduwà, ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa. Ẹ bá wa pín ètò kó lọ dáadáa kí àwọn èèyàn wa kó tó wá gbọ́ ọ̀rọ̀, káwọn náà tó wá wo fídíò tí bàbá wa Tinubu ṣe ní June 12 ya 2000. That is 25 years ago. 25 years ago ni fídíò eléyìí ló ṣẹlẹ̀. Ṣé ẹ ti rí ọba tí àwọn náà mọ̀ yìí pé ilẹ̀ Yorùbá abọ́lọ̀dà dúró. Wọ́n mọ̀ yìí pé inú wa Nàìjíríà tá a wà kò lè rọgbọ, kò lè mú ìrọ̀rùn wá fún wa, àmọ́ láyé pé ẹnu wọn ti jẹ dòdò, kò fẹ́ jẹ́ kí wọ́n lè so òdodo mọ́. Fídíò tá a play fún wa yìí kì í ṣe fídíò àkọ́kọ́. Wọ́n ní kọ́kọ́ ṣọ̀kan kí wọ́n tó jẹ gọ́vnà Lagos State 1997 ní wọ́n ní kọ́kọ́ sọ yẹn pé àwọn ò believe ní wá Nàìjíríà mọ́. Tí pépà gbé tẹ́ẹ̀bà gbàgbé pépà gbé yẹn náà àwọn ò believe ní wá Nàìjíríà mọ́. Ẹ wo àtìgbà tá a ti ń jìyà bọ̀ ní wá Nàìjíríà. Ẹ wo àgbà tá a ti ń jìyà bọ̀. Ẹ wo àgbà tó ti fi ẹ̀tọ́ wá dùn wá ẹgbẹ́ bí ọmọ kóòtù òjíire. Ẹ wo àtìgbà yẹn. Ní ìsìn àsìkò tí wàá tó ní ìsìn àwa dìde wípé sẹ́ ìran Odùduwà abọ́lọ̀ kólókó ẹrú ẹ̀yin ọmọ àlè kan tó ìjẹ́bú tẹ̀ ń jẹ ẹ wá sọ wípé dandan la wá Nàìjíríà lẹ́fẹ́ kú sí. Àwa ò fẹ́ kú sí wá Nàìjíríà ti sú wa. Àsìkò tí tó láti kó nu wá Nàìjíríà. Ẹ̀yin tẹ́ fẹ́ kó nu wá Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ̀yin gbogbo ẹ̀ tẹ́ fẹ́ kú sí nu wá Nàìjíríà yẹn. Inú wá Nàìjíríà lẹ́fẹ́ kú sí kọ̀ọ̀ká wa o. Àwọn ọ̀fẹ́ kú àwọn ẹ̀bá kú nínú wá Nàìjíríà àti kó tàwa ti tó láti kó nínú wá Nàìjíríà. Tó wá Nàìjíríà kò mú nǹkan gidi wá fún wa. Ojúmọ́ ní ń pa wá lára. Ojúmọ́ ní ń pa wá lára. Bàbá Tinubu fídíò tẹ́ ẹ ṣe ní June 12 ya 2000 ó láti pèsè fún yín o. Ẹ̀yin náà ti sọ pé orílẹ̀ Yorùbá bọ́lẹ̀ dá dúró ẹni sọ yín o. Ẹ mọ̀ tó ń pẹ́ tí wá dórí àléfà ní ìsìn
ẹ wá wò bóyá nǹkan táwa ń ṣe nẹ́tọ̀ láti pa Yorùbá nation ẹwọ́ lẹ pa o nǹkan tá à ń ṣe ẹ̀tọ́ wa ní o ẹ̀tọ́ wa ní dandan sì ni ẹ gbọ́dọ̀ fọwọ́ sí i bàbá Tinubu ẹ gbọ́dọ̀ kí ni ẹ gbọ́dọ̀ fọwọ́ sí Yorùbá rẹ̀ táwọn ń pariwo yìí lọ́wọ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ sí ẹ tètè fọwọ́ sí lẹ́tà àti bàbá wa Emérítọ̀ Oníbànjí tó kọ́ ránṣẹ́ sí yín ẹ tètè wá nǹkan ṣe sí o ẹ tètè wá nǹkan ṣe sí ẹ tètè dá wọn lóhùn àwa ti jáde àti bẹ̀rẹ̀ rálì wa o àtìmọ̀ pé ẹ̀lẹ́ torí nǹkan tó fẹ́ ṣe fún wa ráì Yorùbá nation ti bẹ̀rẹ̀ láti June 12 ló ti bẹ̀rẹ̀ ẹ̀ ti lè dá wa dúró tó ẹ̀tọ́ wa là ń béèrè fún nígbà tá bá ti bájọba Nàìjíríà jà tí ó bá ti jẹ́ pé ilẹ̀ Haúsá láti náà ṣe rálì tí à lọ ṣe rálì ilẹ̀ Ìgbò tó jẹ́ pé ilẹ̀ Yorùbá náà láwà tá à ti ṣe rálì tá à ti ń fi ẹ̀hónú hàn sí gbogbo òjò àgbáyé tó ìgbésẹ̀ tó gbé tí wọ́n là kalẹ̀ fún wa òun là ń tọ́ o ẹ lè dá wa dúró láéláé gbogbo èèyàn ọmọ kóòtù òjire nílé lóko lájò níbikíbi tí a bá wà ẹ má jẹ́ ká bẹ̀rù fún self determination ẹ má jẹ́ ká bẹ̀rù fún self determination ẹ̀tọ́ wa ní. mo lérò pé ẹ̀yin náà farabalẹ̀ gbọ́ fídíò tí bàbá Tinubu ṣe ní ya 2000 ẹgbọ́n nǹkan táwọn náà sọ ń bẹ̀ ọmọ Odùduwà ni mí àwọn sọ náà àbí wọn fẹ́ ni wọ́n sọ ni ọmọ Odùduwà ni mí àwọn ọmọ Odùduwà sì ni abọ́lọ̀ wà kan ní láti pé adádúró àwọn Biafra náà bọ́lọ̀ dádúró wọ́n sọ ń bẹ̀ wọ́n sọ ní fídíò náà àbí wọn àbí ẹ̀gbọ́n ń bẹ̀ ni kí ni wọ́n bọ̀ wá lẹ́rù ẹ má jẹ́ kí àwọn olóṣèlú yìí olójèlú yìí ẹ má jẹ́ kí wọ́n dẹ́rù bà wá mọ́ ẹ jí lójú oorun yín ẹ lè jí lójú oorun yín ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa àgàgà àwọn ọ̀dọ́ ni ìyà ń jẹ jù àwọn ọ̀dọ́ táàjọ́ mọ́ kóòtù òjíire àwa gangan ni ìyà ń jẹ jù ẹ jẹ́ ká dìde kájà fẹ́tọ̀ wa ẹ má jẹ́ kí wá Nàìjíríà ó jẹ wá máyé ìyà tí wá Nàìjíríà bí jẹ wá ó ti tó gẹ́ a ò ṣe ẹrú mọ́ a ò ṣe wá Nàìjíríà mọ́ orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Odùduwà òun la fẹ́ o ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan àsìkò ti tó láti dá dúró ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan àsìkò ti tó láti sọ̀pọ̀ọ̀tì bàbá wa Professor Banji Akíntóyè láti jẹ́ kí ìlérí wa kó wá sí ìmúṣẹ lórí Odùduwà nation àsìkò ti tó láti sọ̀pọ̀ọ̀tì bàbá wa Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Alápàjí of Yorùbáland gbogbo ọmọ kóòtù òjíire ẹ má jẹ́ ká dàgùn láti Yorùbá nation ẹ má jẹ́ ká dàgùn láti self determination torí àwọn tí wọ́n ń wà lórí àlééfà lónìí tí wọ́n ò bá yá àwọn ti override everybody àwọn náà ti pè fún rí o fídíò la play fún kẹ́ gbọ́ o fídíò tí àwọn náà pè fún Yorùbá nation rí òun la play fún yín tí ẹ fi ètò ayé gbọ́ tẹ́ ti fojú ayé rí abẹ́ ẹ̀ gbọ́ abẹ́ ẹ̀ rí òun lẹ́bì mọ̀ pé ìgbé táwọn náà pè fún Yorùbá nation lọ́tà wà yìí àjà Yorùbá ẹ̀tọ́ wà là ń béèrè fún à ń sọ bẹ́ẹ̀ náà pé ẹ má bẹ̀rù ẹ má fòyà àsìkò ti tó tẹ́ẹ̀bà ti gbàgbé bàbá wa Awólọ́wọ̀ wọn ti sọ̀kalẹ̀ wípé tó pọ́pẹ́ bóyá àwa gan fúnra wa lájà fún òmìnira tiwa gangan àsìkò ti wá tó báyìí o Olódùmarè ó ti gba ẹnu bàbá wa Professor Banji Akíntóyè ó ti gbẹnu wọn sọ̀rọ̀ àwọn alálẹ̀ wọn ti gbẹnu bàbá wa Sunday Adéníyì wọn ti gbẹnu wọn sọ̀rọ̀ ọwà ló wá kù sí ọwà ló kù sí Olódùmarè kò lè sọ̀kalẹ̀ láti wá ti nǹkan fún wa àwa gan láti gbèsè o kó tó pàṣẹ sí fún wa o ẹ jẹ́ ká lè gbégbèsè náà kíákíá ara àgbélẹ̀tẹ̀ yẹ ká gbé náà ní láti tá à ń ṣe yé o ẹ má jẹ́ ká dára yẹn dúró kọ̀ntínú ní ká máa ṣe lọ o ká máa kọ̀ntínú láti máa ṣe rálì yẹn lọ torí bá bàbá ti fọn wíṣù fún wa ní ìsìn pé ká jáde ká máa ṣe rálì báyìí ẹ má jẹ́ ká dúró mọ́ ẹ má jẹ́ ká dúró mọ́ ẹ má jẹ́ ká dúró mọ́ ẹ má bẹ̀rù ẹ má fòyà kò sí nǹkan Yorùbá Nàìjíríà fẹ́ ṣe fún wa tọ́wọ́ náà mọ̀fin àwọn náà sì mọ̀ pé nǹkan tá à ń pè fún a ní láìtì fún àwọn náà mọ̀ pé nǹkan tá à ń pè fún a lòdì sófin ìjọ àgbáyé bẹ́ẹ̀ ni a lòdì sófin
ìjọba Nàìjíríà torí nígbà tá à ń ṣe àmúbọn dání, àmú àdá dání, àmú nǹkan ìjà dání. Nǹkan tá a mú dání náà ni placards àti flowers àti ẹnu wa, òun là fi ń pariwo pé we want freedom, we want freedom, we will not be part of Nigeria anymore, let our people go. Ariwo tá à ń pa nìyẹn náà, ìyẹn lòdì sófin, ìyẹn rẹ̀ kéèyàn bá wà lé lórí. Gbogbo àwọn kóòtù òjire, gbogbo àwọn ọmọ Odùduwà, ẹ jẹ́ ká jí gìrì, ilé ti yá. Ẹ jẹ́ ká jí gìrì, àsìkò ti tó láti padà sílé. Wá Nàìjíríà ní wá Nàìjíríà tá a wà, àkàndá aláàmú ni kò mú nǹkan gidi wá fún wa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè, kí ni àǹfààní wá Nàìjíríà gan-an lórí gbogbo ọmọ kóòtù òjire? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè. Látìgbà tí wọ́n ti sọ àpapọ̀ tí wọ́n ti fún Nàìjíríà independent ní 1960, àǹfààní wo kan láyé tọ́ka sí pé látìgbà tí wọ́n ti sọ àpapọ̀ nǹkan báyìí ní gbogbo wa àwọn ọmọ Yorùbá la benefit níbẹ̀? Àǹfààní wo ni? Kò sí sọ́mọ̀ nǹkan tá a jẹ. Tó bá ka gbogbo àwọn tó jẹ Nàìjíríà president lónìí, àwọn 16 ló jẹ Nàìjíríà president. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa lé, àwọn mélòó ni ọmọ Yorùbá mélòó ló wà láàrin wọn? Nínú àwọn 16 yẹn, ọmọ Yorùbá mélòó ló wà láàrin wọn? Ṣé ẹ̀rí pé inú oko ẹrú la wà ní? Ṣé ẹ̀rí pé inú oko ẹrú la wà ní? Nínú àwọn 16 tó jẹ Nàìjíríà president láì bàtú tó ní sọ papọ̀, ọmọ Yorùbá ẹyọ kan lọ́dẹ̀jẹ́, òun náà ni ọba Tinubu. Táwọn ọba tọjọ́ a lè pe bàbá tọjọ́ ọmọ Yorùbá tó ń wọ́n ọmọ Yorùbá. Ọba tọjọ́ ń wọ́n ọmọ Yorùbá, a lè pọ̀ lọ́mọ Yorùbá. Torí nígbà táwọn jẹ Nàìjíríà president náà wọn ò ṣe nǹkan tó dá fún alẹ́ Yorùbá náà. Àwọn kó fowó yàwó ni àwọn Fúlàní àtàwọn Haúsá ni wọ́n ṣe nǹkan fún. Ṣé wíyẹn bá lápẹ̀ lọ́mọ Yorùbá? A lè pè lọ́mọ Yorùbá. Olódò nìkan lálẹ́ mọ̀ pé òun nìkan náà ní ọmọ Yorùbá nínú àwọn 16 ẹ wò ó. Ṣé gbìyànjẹ nìyẹn? Àwọn 50 tó kù àwọn Fúlàní ni. Ìyẹn jẹ́ nínú oko ewu la wa. Ṣé kò yẹ ká kò nu oko ewu tá wà? Gbogbo àmọ́ kò tó jíire. Ṣé kò yẹ ká kò nu oko ewu tá wà yẹn? Ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ fi yẹn gbìyànwó kí n ti sí Nàìjíríà president tí àwọn 16 ló jẹ Nàìjíríà president nílùú yẹn. Ẹnìkan tó so nu àwọn ọmọ Yorùbá nìkan tó so lọ jẹnu gbogbo wọn. Gbogbo àwọn tó kù ẹ̀rí, àwọn tó kù Fúlàní ni wọn, àwọn tó kù Fúlàní ni gbogbo wọn. Babangida Fúlàní, Abacha Fúlàní, Balewa Fúlàní, Yakubu Gowon Fúlàní. Ẹni ẹ̀wò ọmọ Yorùbá ẹ jẹ́ ká wíkọ, ẹ jẹ́ ká jí lójú wọn náà. Ẹ mẹ́ẹ̀ká sẹ́wọ́n àwọn pípù ìkú náà, kí ló dé? Àwọn sọ pé wọn ò gbé wá Nàìjíríà kalẹ̀ torí tiwa, wọn ò gbé kalẹ̀ torí àwọn ọmọ Yorùbá, torí àwọn Fúlàní gbé kalẹ̀. Àwọn àti ni ó ti ń jẹ, àwa gangan ni wá Nàìjíríà ń jẹ. Torí ilẹ̀ Yorùbá ni ọrọ̀ ajé pọ̀jù sí, ilẹ̀ Yorùbá òun ni ilé-iṣẹ́ pọ̀jù sí. Ilé-iṣẹ́ mélòó ló wà lókè ọ̀yà lọ́hùn? Ilé-iṣẹ́ mélòó ló wà lókè ọ̀yà? Ilé-iṣẹ́ mélòó ló wà nílẹ̀ òyìnbó? Ilẹ̀ Yorùbá ìwò wọn sáwà tó wọ́n pé ibẹ̀ ni ilẹ̀ ọlọ́ràá, ibẹ̀ ni gbogbo àwọn àti Ìgbò àti Fúlàní àti Haúsá ilẹ̀ ẹ̀kọ́ ni wọ́n sáwà. Ẹ wá wò àwọn àtàwọn ní nǹkan tí wọ́n sáwà bá àwọn nǹkan wà ní wọ́n tó wá fìyà jẹ. Ẹ jẹ́ ká jí lójú wọn náà, ẹ jẹ́ ká jí lójú wọn, ká jà fún òmìnira tiwa gẹ́gẹ́. Tí nǹkan tá a ní ó lè tó wá pín, nǹkan tá a nílẹ̀ Yorùbá ó tó wá pín. Ọmọ kóòtù òjire gbogbo ọmọ Odùduwà, àsìkò ti tó, ẹ jẹ́ ká dìde ká jà fún òmìnira tiwa gangan. Òun la fi lè rán lọ́lọ́ gẹ́gẹ́ bí nẹ́sàn àtẹ̀ mú wa. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀ ibi wá, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa dẹ̀ ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú pẹ̀lú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀
ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àbí ẹjẹ àdúgbò mi náà tẹmú wa àwa gangan ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa gangan ni ògo àgbáyé àwa ni àwọn ìbò ń jẹ orílẹ̀ wa ní gbogbo nǹkan yẹn wà àwa ni Elédùmarè fi jíǹkì lórí ìgbà tí Elédùmarè fọ́ lórí ilẹ̀ wa kò mọ̀ kéré fa tó wá dáa káwọn tí ò ní nǹkan kan kó a mọ̀ kí wọ́n á jẹ wá máyé tó dà kó jẹ wá máyé òun làmí pẹ̀lú bàbá wa àtẹ̀yìn màmá wa àtẹ̀yìn kábíyèsí wa àti gbogbo ẹ̀yin lóyè wa ẹ dìde ẹ má wò Yorùbá ràn ẹ má wò ilẹ̀ Odùduwà níran àwọn Fúlàní ti ń pa wájú wọ́n fẹ́ palẹ̀ wa lọ́wọ́ wa ni wọ́n ti ń pa wájú kí ló dé nǹkan táwọn ọ̀dọ́ ṣe fún lórí ilẹ̀ tí wọ́n lọ́hùn ni wọ́n ṣe fún lórí ilẹ̀ wa èjì lẹ́yìn gbọ́ rí newspaper pé àwọn ọmọ Yorùbá o alórí Haúsá o àlọ́pàá wọn o iṣẹ́ gbọ́ rí ni àbí ìjọ lẹ gbọ́ wípé báyìí pé àwọn ọmọ Yorùbá o alọ́lẹ̀ Ìgbò àlọ́pàá wọn lọ́hùn iṣẹ́ gbọ́ rí ni ọmọlúàbí ni wá àwọn èsì ẹranko bíi tiwọn ọmọlúàbí ni wá ẹ̀yà wa yàtọ̀ ọmọ bínibí làwa àwọn òwúwà bẹ ẹranko àwọn àbí màálù tó àwa ní òkun a ní àbímọ̀kòrò nígbà a ní ẹni tí ìkan bá ṣẹlẹ̀ nínú ilé kan báyìí a ní ẹni wọn lọ fẹjọ́ sùn lọ́fà ni àfẹ́ dáràn ó ná pé ó kọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ wúrà táwa jẹ nìyẹn tó wá dá ká bá wa nínú àwọn àlùmọ́jìrì àwọn adá màálù tó pé ẹ̀mí màálù wọ́n fàlẹ̀ ẹ̀mí màálù ju èèyàn lọ tó dáa ká dìde o gbogbo àwọn kò tó jíire ilé ti yá o ká dìde o tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà kò ní jù báyìí lọ gbogbo ẹ̀yin tẹ́ wò mí nílé ẹ bá mi pé ètò yìí kọ́ lọ dáadáa ẹ̀dùnmọ́gbà láti bá mi subscribe to YouTube channel mi Ibiyemi TV so ló kọ YouTube channel mi tẹ́tí gbọ́ ẹ bá mi kún kọ́ lọ dáadáa o tẹ́tí gbọ́ mo kí owó yín o orí tẹ́tí gbọ́ mi dúró ní fọ́ o bẹ́ẹ̀ sì ni èyí tẹ́tí ń gbọ́ mi ìdí ò ní di ọwọ́ tẹ́tí bá mi pé ètò yìí tí ó fi lọ dáadáa táwọn yóò fi wá gbọ́ àṣírí Tinubu tó ṣe ọ̀rọ̀ tó náà sọ ní June 12 year 2000 ẹ bá mi pín kọlọpọ gbọn ọmọ èèyàn wa lára káwọn náà pé máa pé Tinubu náà ti jà fún nǹkan tá à ń jà sí lọ́wọ́lọ́wọ́ yìí Tinubu náà ti jà fún yìí òun náà sọrí o kó lè bá a rí ṣẹ́ni gbọ́ ẹsẹ̀ gan ni àwa láàmú wa bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà láàmú dé bá yóò tùbà yóò tùsẹ̀ fún wa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.